ẹ jẹ́ kí nǹkan tí ẹ̀ kọ́kọ́ sọ òótọ́ ṣẹlẹ̀ lórí program tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Alhaji Tiri Leather yẹn. Lórí program yẹn ó ní àwọn èèyàn ti pè, promoter kan ti pè wípé láìpẹ́ láì jìnnà wípé Alhaji Tiri Leather ó máa lọ kọrin ní orílẹ̀-èdè United Kingdom, pé gbogbo ètò owó tí ó ná ní o, gbogbo físà ní o, páálí ni o tó jẹ mọ́ ìrìn àjò yẹn tí Alhaji Tiri Leather tí ó fi lọ kọrin ní òkè òkun nílẹ̀ Gẹ̀ẹ́sì United Kingdom, wípé ó ti wà seal, pé àwọn ti parí ẹ̀ pé even ká tó rí December yìí lágbára Ọlọ́run pé Alhaji Tiri Leather pé ó máa fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, ó máa lọ kọrin ní United Kingdom, torí pé Alhaji Tiri Leather ó wà lóyà sí Alhaji Wasiu Alabi Pasuma dáadáa, pé láti wá lè compensate loyalty Alhaji Tiri Leather sí Pasuma, ó ní kí àwọn èèyàn kí wọ́n surround ẹ̀, kí wọ́n ràn lọ́wọ́, kí wọ́n gbé lórí sókè. Ìdí nìyẹn tí promoter yẹn tó fi sàdé yẹn wípé lágbára Ọlọ́run láti Èdùmàrè pé Alhaji Tiri Leather ó máa lọ kọrin ní òkè òkun United Kingdom ká tó rí ìparí ọdún yìí, tó ti jẹ́ pé gbogbo àwọn olólùfẹ́ Pasuma ní United Kingdom òun ni wọ́n máa wá pàdé Alhaji Tiri Leather láti ṣeré fún wọn ní orílẹ̀-èdè United Kingdom. Nísàlẹ̀ fídíò yẹn làwọn èèyàn ti wá comment oríṣiríṣi ọ̀rọ̀ ìwòye àti èrò tiwọn ní orí rẹ̀. Àwọn èrò ti àwọn èèyàn àti ìwòye àwọn èèyàn lórí ìtọ́sẹ̀lẹ̀ nínú fídíò yẹn òun mo wá fẹ́ mú wá fún yín, tí mo sì fẹ́ kí ẹ farabalẹ̀ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Otasansan rédíò and TV. Kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa lágbára dẹ́dàá. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Èmi àti yín àní ṣàṣe dànù, àní ṣàṣe rí, àní ṣàṣe jẹ lágbára Elédùmarè. Ọwọ́ wa báyìí láfi gbàre ayé wa. Lórí ọ̀rọ̀ aáwọ̀ àárín àgbà olórin méjì náà la ṣe wà, ìyẹn Alhaji Taye Currency àti Alhaji Wasiu Alabi Pasuma lórí ọ̀rọ̀ àrífín, ọ̀rọ̀ kòbákùngbé, ọ̀rọ̀ aláìmoore, ọ̀rọ̀ ìgbéraga tí wọ́n ní Taye Currency tí wọ́n lọ sọ sí àwọn àgbà olórin méjì Wasiu Alabi Pasuma àti bàbá Sefi Alao ọmọ oko. A ti mú oríṣiríṣi ètò wá fún yín lórí rẹ̀, ṣùgbọ́n eléyìí tí mo tún mú wáyé ó ní èrò àwọn èèyàn, ìwòye àwọn èèyàn sí lẹ́yìn apology video tí Taye Currency tó ṣe tó fi tọrọ àforíjìn lọ́wọ́ Alhaji Wasiu Alabi Pasuma àti bàbá Sefi Alao ọmọ oko. Àwọn èèyàn ń sọ wípé téèyàn bá mo ti sọ ìwòye tèmi lórí apology video yẹn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí èrò àwọn èèyàn tí fídíò kan tó jáde nípa olórin fújì kan ìyẹn Tiri Leather tó náà jẹ́ ọmọ Ìbàdàn, tó jẹ́ ara àwọn ọmọlẹ́yìn tí wọ́n gbà fún Alhaji Wasiu Alabi Pasuma, ìyẹn Alhaji Tiri Leather. Alhaji Tiri Leather ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú gbajúmọ̀ pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ lórí rédíò Lágelú FM tó wà nílùú Ìbàdàn. Pìrìsẹ́ńtà yẹn gbé Tiri Leather, ẹ má bínú, pìrìsẹ́ńtà yẹn gbé Tiri Leather wá sórí prógrámù yẹn,
so láti sọ ọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ láàrin Taye Adébísí Currency àti Pasuma àti ìwòye tiẹ̀ àti ohun tó mú tó fi sọ ọ̀rọ̀ tí ó padà sọ lẹ́yìn tí Taye Adébísí Currency tó gbé fídíò tó ti sọ̀rọ̀ sí Pasuma àti Sẹ̀fí Àlàó yẹn pé kí ló dé tí ó fi ṣerú fídíò yẹn jáde. Mo fẹ́ kẹ́ máa bá mi bọ̀ o. So àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí pè wọlé lórí prógrámù yẹn tí wọ́n ṣẹ̀ tún comment tí wọ́n fi àti ìwòye tí wọ́n hàn lórí ọ̀rọ̀ Tiri Leather ipa tó kó lórí aáwọ̀ tó wà láàrin Taye Adébísí Currency àti Pasuma. Èrò àwọn èèyàn lórí different fídíò yẹn òun ni mo fẹ́ mú wá fún yín tí mo sì fẹ́ kí ẹ fara balẹ̀ kájọ gbọ́ kájọ wò ó láti bẹ̀rẹ̀ títí dé parí kọ́rọ̀ wa kó lè bàa yé yín dáadáa. Mo máa ń sọ wípé ọgbọ́n òun lógbó ń kọ́ ni, ọgbọ́n sì máa ń wà nínú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni, torí pé ẹni tó bá lóye tó bá nímọ̀ tó bá jó ní làákàyè yóò mọ̀ wípé ọgbọ́n ló yẹ kéèyàn máa kọ́ nínú ìṣẹ̀lẹ̀. Yorùbá sì sọ wípé aburú ni kéèyàn máa fi ọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n, pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló yẹ kéèyàn máa fi ṣàríkọ́gbọ́n, aburú ni kéèyàn máa fọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n. Ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ tó jẹ mọ́ bí ọgbọ́n tó jẹ mọ́ bí òye tó ní làákàyè òun náà ni mo máa mú wá fún yín lórí ìkànnì yìí. Ìdí nìyẹn tí mo sọ wípé kẹ́ ẹ má bá mi fara balẹ̀, kẹ́ ẹ má bá mi bọ̀ bí mo ṣe ń yànnàná rẹ̀ láti bẹ̀rẹ̀ iṣu yẹn. Ẹ wá jẹ́ kí n mú èrò àwọn èèyàn àti ìwòye àwọn èèyàn wá fún yín gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ. Gẹ́gẹ́ bí èrò àwọn èèyàn, ọmọọba Adétúnjí Alára àwọn ní that is the gain of benefit of loyalty. Congratulations, more is coming by God's grace. Gẹ́gẹ́ bí ọmọọba Adétúnjí Alára bí wọ́n ṣe sọ ní tiwọn nìyẹn. Salam Hafiz Ọláríwájú àwọn ní Tiri Leather, this guy is good. He know how to compose live music. Mr. Olúyọ̀lé right on, God dey your back. Gẹ́gẹ́ bí ìwòye Salam Hafiz Ọláríwájú gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi ránṣẹ́ tí wọ́n nìyẹn. Ọlátúnjí Aríọrí àwọn ní èpè ló máa pa Tiri Leather náà if you too later bite am for back, na so na dey start. Ìyẹn ó ń ṣe alèpè yẹn níbi warning fún Alhaji Tiri Leather. Àmọ́ Ajíbọ́lá Samson àwọn ní go and check most appointments of President Bola Ahmed Tinubu. Many are rewarded based on loyalty. You may never get the reward instantly, but there is a reward for everything on earth. Gẹ́gẹ́ bí àmọ́ Ajíbọ́lá Samson bí wọ́n sọ tí wọ́n ní wọ́n ń ṣàlàyé fún wa wípé loyalty Tiri Leather ò ní èrè rẹ̀ tí ó ń jẹ báyìí ló jẹ́ kó rí irú àǹfààní yẹn. Loyalty tó ní sí Alhaji Wasiu Alabi Pasuma ló jẹ́ kó rí irú àǹfààní yẹn gẹ́gẹ́ bí àmọ́ Ajíbọ́lá Samson bí wọ́n ṣe sọ. Bọ̀dé Dàda àwọn ní God, please God, don't use my mistake to uplift. Bọ̀dé Dàda àwọn ní please I pray God, don't use my mistake to uplift another person. Congratulations Tiri Leather. Àmì o. Mr. Aremu Abiola Ahmed àwọn ní Pasuma is a blessing to all Fuji musicians. Pasuma is a legend. Loyalty is very good. Kelani Murphy Albarika àwọn ní it is not about how much money you get in your asha or number of houses you get or cars in your garage. How many people make am through you, who you help is what matters. Pasuma is a good leader. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ní tiwọn nìyẹn.
Ọláwálé Adébámbọ̀ àwọn ní nothing pays like being 100% loyal. Tiri Leather, please and please don't mess up. I'm sure you can see the way it is going. Apply wisdom in all you are doing. May Almighty Allah continue to uplift you. This is just the beginning of many things to come your way. Keep loyal to Alhaji Wasiu Alabi Pasuma. Gẹ́gẹ́ bí Ọláwálé Adébámbọ̀ bí wọ́n ti fi sọwọ́ ní tiwọn nìyẹn. Akíngbà David Olúmídé àwọn ní yes o First Omega àgbà promoter Austin Texas wọ́n ń kí promoter yẹn ní tiwọn nìyẹn. Olówó òkèrè Ebenezer Ọmọ́táyọ̀ àwọn ní I don't look ₦1 from Paso but people are saying good about this man. Olóríire ni Pasuma. Olówó òkèrè Ebenezer Ọmọ́táyọ̀ àwọn ni wọ́n fi yẹn sọwọ́. Ẹ̀rí Fẹ́mi Adéríkẹ́ àwọn ní you don't have to wait for someone to mistake to help someone else. If you deserve this, it should have been given without case attachment. Congratulations, Tiri. This is a reward for loyalty. Ọlọ́run dákun má jẹ́ kí n ṣìṣe kí ẹlẹ́mìíràn lè gòkè. Àmín o. Rahman Abiodun àwọn ní brother Ahmed Olabisi, you see what I said. Rahman Abiodun àwọn ní you see what I said. He used Taye Currency feud with Pasuma to gain success. Loyalty pays. King Abioye Kunle Charles àwọn ní Tiri don use style blow. Wish you all the best in life. Remember the way you are using to get to height. Don't mess up. Ìmọ̀ràn ni o, ìmọ̀ràn ni. Olúfúnṣọ́ Julius Odùtọ́lá àwọn ní Pasuma, watch your back. Your best friend can be your worst enemy, while your worst enemy can be your best friend. Decision is yours, but don't trust Mr. Nobody. Wọ́n bá Pasuma wí níbẹ̀ yẹn nìyẹn. Adébímpé Fúnmiláyọ̀ Súnmádé àwọn ní ẹni tínú bá ń bí bóyá kó lọ hug transformer. Ẹ̀yin ọlọ́tẹ̀ good one bàbá honourable. Àwọn tí Táyé Adébísí Currency nìyẹn. Akẹ́jù Ọlárewájú àwọn ní enter studio and compose a special wonderful music for Pasuma. Do this and have peace because life is very long but human beings have short time to live inside life. Àwọn bá Taye Currency àwọn ni wọ́n bá wí níbẹ̀ yẹn. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn sọ gẹ́gẹ́ bí ìwòye àti èrò tiwọn lórí bí promoter kan bó ṣe promise Tiri Leather ní ìrìn àjò lọ sí orílẹ̀-èdè United Kingdom láti lọ kọrin láti lọ ṣeré fún àwọn olólùfẹ́ Alhaji Wasiu Alabi Pasuma àti àwọn olólùfẹ́ Tiri Leather gan fúnra rẹ̀. Àwọn èèyàn ti wá àtàṣe iṣu yẹn mọ́ wípé iṣu tó wáyé láàrin Taye Adébísí Currency àti Alhaji Wasiu Alabi Pasuma pé ni ó jẹ́ kí Tiri Leather kó ríru àǹfààní yẹn gbà. Ẹ gbọ́ kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí rẹ̀? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì jọ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lórí ìkànnì yìí lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín mi kò ní jẹ́ pín yín lágbára Adẹ́dàá. Ẹ má wá gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí. Ẹ bá ní pín, ẹ bá ní subscribe, ẹ bá ní share rẹ̀ kẹ́dẹ̀ tẹ notification bell ìyẹn aago rán mi létí kẹ́ lè máa rí wa lóòrèkóòrè tá a bá ti mú ọ̀rọ̀ tuntun ètò tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín.